Ẹ káàbọ̀ padà lẹ́yìn ìgbà tí a ti fi ẹnu ẹ̀kọ́ differential Gobi kan lórí ìtẹ̀lé olójoojúmọ́ wa yìí. Ní báyìí a máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ aládìídùn mìíràn partial fraction. Ó ṣe pàtàkì ká kọ́ ẹ̀kọ́ yìí kó tó di pa tẹ̀síwájú lórí ìtẹ̀lé calculus wa pẹ̀lú integration tó rá mọ́ lo òfin partial fraction láwọn àyè kan nínú integration wa. Nínú ẹ̀kọ́ yìí àtàwọn eléyìí tí ó mọ̀ tẹ̀lé máa máa ṣàlàyé àwọn ẹ̀kọ́ lọ́kanòjọ̀kan tí ọ̀rọ̀ mọ́ partial fraction. Ẹ mú gègé yẹn bá mi ká lọ. Ẹ rí i pé pẹ̀lú àlàyé tí mo ti mọ̀ ṣe òun náà ni pé kí ni o a máa mọ ìtumọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ òun gangan fúnra lára rẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tí mo ń ṣe gbogbo ìgbà òun náà ni pé kí ni o tá bá ní bathroom kódà béèyàn mọ ìtumọ̀ bathroom tẹ́lẹ̀ téèyàn bá ti mọ ohun tó ń jẹ́ bath ni pé ìwẹ̀ room ni yàrá ajá sí pé tá bá pa méjèèjì papọ̀ kí ló jọ òun náà ni pé ilé ìwẹ̀. So tá bá ní partial fractions àti mọ fraction o àti kọ sẹ́yìn nínú àwọn ẹ̀kọ́ tó ti kọjá kódà ṣàlàyé rẹ̀ pẹ̀lú so ní inú SSC series wa náà àwọn JAMB series ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni pé fraction náà ni pé kí ni o òun ni ó mọ wà lágbọ́nrin báyìí tó ti wà tó jẹ́ pé P àti Q wà wọ́n mọ̀ jẹ́ rational number tí Q dẹ̀ ní jẹ́ 0 Q ní jẹ́ 0 tó rà ti mọ̀ pé tí Q bá ti jẹ́ 0 àti mọ̀ pé yóò mọ̀ fún wa jẹ́ undefined. Wá di fraction yìí gẹ́gẹ́ bá ṣe mọ̀ ó pín sóríṣiríṣi ọ̀nà. A ní proper fraction eléyìí tó ẹgbẹ́ tí kíni o tí n tó bá wà lókè èyí tó wà lókè òun là ń pè ní numerator èyí tó wà ń sàlẹ̀ òun là ń pè ní kíni denominator. So ti yé báyìí tó bá ti jẹ́ pé numerator bá ju denominator lọ àbí tí numerator bá kéré sí denominator gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 1/8 ẹ rí i pé nọ́mbà tó wà lókè ju nọ́mbà tó wà nísàlẹ̀ lọ proper ní ẹ rí pọ́tọ́ kí àgbàlagbà gbọ́mọ kékeré ń kọ́kọ́ lọ́rùn tí ọmọ ọdún mẹ́jọ kó gbọ́mọ ọdún kan kọ́kọ́ lọ́rùn ó tọ́ náà ó proper. So ṣùgbọ́n kò ní bálákà èèmù kí ọmọ ọdún 100 bàbá 100 ọdún kó wá lóun fẹ́ jókòó lórí ọmọ ọdún méjì ẹ rí i pé ọmọ náà wọlé so náà là ń pè ní kí ni improper fraction tí numerator bá ti ju denominator lọ. So tí denominator bá ju denominator lọ aláàmọ̀ gbé lọ sí mixed number so tí a bá so náà ni mixed number náà ní kí ni o àpapọ̀ whole number àti proper fraction tí lẹ́yìn bá yé wa ẹ rí i pé nínú tá a mọ̀ nínú ìgbésí ayé wa náà bákan náà òun náà ni pé tí nǹkan bá wà lágbọ́nrin nǹkan a lè dá padà o tómi bá dì ẹ rí i pé omi dídì ibo ló ti wá tẹ́lẹ̀ àbí kẹ́ sọ pé omi ṣe mọ̀ pé ó lè di dídì omi ó lè di ice block so ti yẹ báwọn omi ó lè di ice block bákan náà wẹ̀ ice block náà lè padà di kíni o ó lè padà di omi so ti yẹ báwọn ẹgbẹ́ ìpadàbọ̀ Abidjan so tí nǹkan bá lọ so yóò dẹ̀ ṣe kíni o yóò padà sípò rẹ̀ so ti yẹ báwọn so tá a bá so nǹkan pọ̀ a lè túlẹ̀ so ti yé báyìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tá a bá ní trọ́lí ńlé ẹ rí i pé trọ́lí ní rírà tààrà wọn ò ní ṣe kíni o wọn ò ní tò tá a bá délé láṣẹ kíni látò àtòpọ̀ rẹ̀ a tún lè tú padà so ti yé báyìí tá a bá ní partial fraction àti mọ̀ báyìí o ipe tí n bá nírú nǹkan báyìí pé 1 + 2 + 1/4 ẹ rí i pé fraction kan lélẹ́yìí o fraction kan lélẹ́yìí náà so ti yé báyìí inú òfin tá a sì fi lè mọ́rọ́ fraction papọ̀ òun náà ni pé kí ni o ká ṣe é jẹ́ pé wọ́n ní kí ni denominator kan náà tó bá ti lè mú wa ní denominator kan náà a lè ṣe kí ni a lè rò wọ́n papọ̀ ìyẹn ni pé a ṣe kí ni a find the LCM wọn tẹ̀ bá dẹ̀ sì gbàgbé mo ní tẹ̀ bá ṣe fẹ́ mọ dára yín láàmú láti mọ ṣe kí ni o láti mọ wá LCM fraction méjì mo ní tẹ̀ ẹ̀kọ́ wò ní pé kí ni ẹ kọ́kọ́ wò pé báyà ṣe denominator wọn ṣé wọ́n jọ ní nọ́mbà kan náà ajá sí pé tí denominator bá jọ ní nọ́mbà kan náà Ọlọ́run ṣeun nìyẹn ẹ mú nọ́mbà yẹn gẹ́gẹ́ bí LCM yẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní 1/5 plus 7/5 ajá sí pé LCM yóò jẹ́ 5 ṣùgbọ́n tí nọ́mbà wọn ò bá papọ̀ tí denominator wọn ò bá papọ̀ mo ní ẹ wò bóyá kan jẹ́ factor ẹlẹ́ẹ̀kejì ẹ wo orú eléyìí tí mo sọ yìí 1/2 divided by 4 denominator mi 2 àti 4 ni o 2 sì jẹ́ factor 4 ajá sí pé tí n bá ṣe fẹ́ mọ dára mi láàmú láti mọ yagi find the lowest common multiple wọn
LCM mi ó máa jẹ́ kí ni 4 ẹ máa mú eléyìí tó pọ̀ jù yẹn tó bá ti jẹ́ pé kan jẹ́ factor ẹlẹ́ẹ̀kejì bó wá ní denominator papọ̀ factor kan èyí sì ṣe factor ẹlẹ́ẹ̀kejì mo ní ẹ máa ṣe kí ni o ẹ wá multiply àwọn méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ sí ti bá ní 1/2 plus 3 divided by 7 denominator wọn ò papọ̀ ìkan yìí ṣe factor ìkejì o 7 is a multiple 2 is a factor of 7 mo lẹ́mọ̀ ṣe kí ni ẹ máa multiply yóò máa jẹ́ 14 pé ibi tí mò ń lọ lélẹ́yìí tá bá padà wá LCM wọn tán á ní 2 mẹ́wàá láàrin inú ilé àbí ó jẹ́ 2 times 1 2 àbí plus 4 mẹ́wàá láàrin inú 4 1 times 1 1 ẹ rí pé kí ló fún wa 3/4 a ní fraction méjì ìgbésẹ̀ ta ẹ wá rí factor yìí ẹ rí pé fraction méjèèjì fraction kan rèé o fraction kan rèé o ṣe rí àwọn fraction tó di odidi ń bíbá yìí eléyìí ni odidi fraction yà ni ẹ rí pé látàn torí bíbá yìí láti rí so ti yé báwọn ọ̀nà tá a gbà máa dá ọyọ kan yí padà sí bó ṣe wà méjì o là ń pè ní kíni o partial fraction torí fraction kan yìí fraction ìpín méjì ló wà ó ti padà di kan so ti yé báwọn ajá sí pé àwọn ìpín méjèèjì yẹn lẹ́yọ̀kọ̀ọ̀kan òun la máa pè ní kíni o partial fraction àwọn nọ́mbà yìí ẹ rí pé wàá rọrùn tó bá jẹ́ pé fraction la ní tí èsì rational láwọn variable náà so ti yé bá bóyá nísìnyí mo ní quadratic expression tàbí mo ní linear expression bẹ́tẹ̀lẹ́ yìí constant náà ló wà numerator àti denominator ó rọrùn láti ṣe o ṣe àgbẹ̀ nínú ìgbésẹ̀ ń ta lè ṣe òun náà ni pé kí ni a ti mọ̀ pé tí n bá ní 2 + 1/4 tẹ́lẹ̀ in tí ó mọ̀ di náà ni pé kí ni tẹ́ bá ti ní fraction méjì lókè inú wúlò nítorí ó padà wúlò so ti yé bá tẹ́ bá ní numerator àti denominator tó yẹ pé táàmù numerator ju táàmù tó wà denominator lọ ẹ mọ̀ pín fún ọlẹ́ ọ̀kọ̀ọ̀kan òfin yìí ó wúlò púpọ̀ tá a bá débi calculus bẹ́ẹ̀ bá fẹ́ integrate nǹkan kan tó bá jẹ́ pé táàmù tó ọ̀kan lé ọmọ jẹ́ 2 divided by 4 plus 1 divided by 4 bọ̀rọ̀ tí mi bá wọn so yóò máa jẹ́ kí ni 1/2 plus 1/4 ẹ rí i pé òun náà ní ibi tá a ti ṣe kí ni ibi tá a ti gbé wá bó wá ní tó bá wá jẹ́ pa nírú eléyìí nǹkan ẹ rí i pé eléyìí rọjú ó rọjú púpọ̀ o bó wá ní kápẹ́ bá nírú nǹkan báyìí nǹkan o 2 divided by s minus 3 minus 4 divided by s minus 1 mo ti mọ̀ pé fraction kan leléyìí náà tá a bá fẹ́ ṣe aláfind LCM wọn LCM ó jẹ́ kí ni o s minus 3 s minus 1 bó la ṣe mọ̀ torí pẹ̀lú òfin mẹ́ta tí mo fún wa nọ́mbà méjì tó wà ní denominator papọ̀ ìkan yẹn ṣe factor ẹlẹ́ẹ̀kejì mo ní tí o bá ti á jẹ méjèèjì yẹn kí lẹ́ ṣe a máa multiply papọ̀ ajá sí pé LCM mi ó jẹ́ s minus 3 s minus 1 ẹ̀wà s minus 3 mi ó lá nínú kí ni o s minus 1 eléyìí ó jẹ́ kí ni s minus 1 yóò jẹ́ kí ni 2s minus 1 àbí minus 4x minus 3 mo rò bó ti yé mi báwọn so eléyìí wá jẹ́ 2x minus 1 minus 4x minus 3 divided by s minus 3s minus 1 ẹ rí pé tẹ́ bá ṣe síwájú sí eléyìí ó jẹ́ 2x minus 2 minus 4x minus 12 divided by x minus 3x minus 1 mo rò bó ti yá báwọn tí n bá gba like times ajá sí pé eléyìí ọmọ jẹ́ kí ni o minus 2x minus 2 ṣé mi ti ṣàṣìṣe plus lè yí o so 12 minus 2 òun ó jẹ́ kí ni o plus 10 divided by s minus 3s minus 1 ẹ̀ẹ́dìgbà tún lè tún eléyìí náà kọ́ bá yá bí tẹ́ ẹ bá wó owó fraction méjì òun la gbé wá kí ni fraction méjèèjì ọ̀hún 2 divided by s minus 3 minus 4 divided by s minus 1 fraction méjèèjì òun ló di arákùnrin yìí o so ti yé báwọn àwa ṣàlàyé pé kí ni o eléyìí tó jẹ́ single fraction yìí àwọn méjèèjì ní partial fraction nú rẹ̀
so tí bá ọ̀nà tá a lè mọ dàgbà ọyọ kan eléyìí tá ti tó tá yọ láti ara méjì ọ̀nà tá mọ gbàdá padà òun náà là ń pè ní kíni o òun là ń pè ní partial fraction ìgbé ká dá padà nípìn tó wà ká tó sọ dodidi trọ́lì tẹ́ ti ṣe kíni o tó ti wà kélekèle ẹ sọ dodidi ẹ rí i pé tẹ́ bá fẹ́ yí ipò padà òun náà ní pé ẹ lè ṣe kíni o ẹ tún wọn lẹlẹ ọ̀kọ̀ọ̀kan eléyìí ni à ń pè ní kíni o eléyìí là ń pè ní partial fraction so ọ̀jọ̀gbọ́n á ní lẹ́yìn iṣẹ́ yìí o a gbọ́dọ̀ mọ nǹkan méjì á mọ nǹkan méjì kan tá a bá ti parí program yìí o alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé kíni o a mọ̀ bá a ṣe lè ṣe kíni bá ti factorize denominator wa tó bá jẹ́ pé ó fún wa ní kíni o ó fún wa ní rational ó fún wa ní expression tàbí tá a bá ní expression tó yẹ pé kíni tá a bá ní rational number tó yẹ pé expression rẹ̀ wà nísàlẹ̀ a lè ṣe kíni a lè factorize yẹ ẹlẹ́ẹ̀kejì bákan náà wẹ̀ a lè mọ wá àwọn kíni o àwọn partial fractions yìí mo bá ti mọ tún mọ partial fractions sìn àwọn ìpín fraction tó wà kó tó dodidi tó ti bá àwọn ìpín fraction tó wà kó tó dodidi àwọn partial fraction yóò wá ní kíni ọláǹfààní oríṣiríṣi pàápàá jùlọ tá a bá débi calculus ẹ rí i pé ní agbọ́n nìkan ní calculus tá a bá integrate à ń pè kankan ní integration by partial fraction òun náà ni pé tá a bá ń sá àwọn ṣẹ́ mìíràn lọ ó lè di kíni o ó lè di partial fraction tá a ní mọ bí tá a gbé gbà mọ́ so tá a bá nírú nǹkan báwọn ajásípa lè ṣe kíni a lè lo partial fraction fún láti fi tẹ̀síwájú a lè lo partial fraction fún láti fi tẹ̀síwájú ìjẹ́ tí eléyàn bá yé wa tá a dẹ̀ ti gbọ́ yé dáadáa ẹ̀yà ẹja wa tẹ̀síwájú.